fẹ́ kẹ́kọ̀ọ́ a fẹ́ gbàwé ẹ̀rí àmọ́ pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ni ò gbani nítorí àwọn ohun béèrè fún tó ní ńlá. bó bá jẹ́ ń tó ń bẹ lọ́kàn rẹ nìyí ọ̀rẹ́, ọ̀nà àbáyọ ti wà fọ́rọ̀ ẹ. pẹ̀lú ògo Olúwa o lè kẹ́kọ̀ọ́ lálẹ́ Amanah Institute. ilé ẹ̀kọ́ tíjọba fọwọ́ ọmọ báṣẹ́ lọ sí ni. bẹ́ẹ̀ bá parí ńbẹ̀ kíákíá ẹ tún lè bọ́ s'Amadu Bello. fásitì Amadu Bello ní Zaria. ẹ lè tún tẹ̀síwájú ńbẹ̀ wọ́n jọ lájọṣepọ̀ tó dán mọ́rán. bẹ́ẹ̀ bá gba national diploma lọ́dọ̀ tiwọn. bógo ṣe ń jẹ́ tolúwa ìrọ̀rùn lẹ́ fi wọ yunifásitì Abu ní Zaria. àsìkò wọlé ti ń súnmọ́ bọ̀ o. bẹ́ẹ̀ ni fọ́ọ̀mù gbaniwọlé sì ń lọ lọ́wọ́lọ́wọ́. nínú oṣù kìíní ọdún tí ń bọ̀ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. má dùn ó wọ bàtà sí kíákíá kó o lọ gba fọ́ọ̀mù lálẹ́ Amanah. ẹ kàn sí ilé ẹ̀kọ́ wọn tí ń bẹ láláwẹ̀ area lọ́nà iléeṣẹ́ mọ́gàjì nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ tún lè kàn sí wọn ní Múlẹ́rúwá ní Gbágà nípínlẹ̀ Ògùn lógìjò. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sílẹ̀ yìí 08038176478. bákan náà lẹ́tún lè pè 09066486477. Assalamu alaikum, brothers and sisters around the globe. This is the only opportunity you have to upgrade your Arabic and Islamic education. Al-Amanah Institute, in conjunction with Ahmadu Bello University, Zaria, is admitting students for this academic session. Call this number 08089 620695